Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Ọdẹ dùn bí? Mo kí yín o wípé ibikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Ikú kò ní wá léṣe, lọ́la àṣẹ Èdùà, àmín o. Ìròyìn ní yàjóyàjó kan ni mo sáré mú wá fún yín o. Ìròyìn tó jẹ́ wípé ó yani lẹ́nu, kódà ó ṣe ní kàyéfì. Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn bandit náà wọ́n ti wà lórí TikTok? Ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ nìyí o, wípé bandit lórí TikTok show, lórí TikTok live show. Bandit ni o lórí live show ní TikTok. Nílérí mọ́ Tinubu. Ó ga o. Kò mà sí nǹkan tí ó dúró ọmọ ní oríkẹ̀ lẹ́tẹ̀ yìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn bandit náà ti gbéra wọn sí orí TikTok. Ó ga o. Ǹjẹ́ ẹ gbọ́ wípé àwọn ajínigbé náà wọ́n ti wà lórí TikTok lọ́wọ́lọ́wọ́? Ó ga. Nàìjíríà, mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ̀yin náà tún gbẹ́lẹ̀ ìtàn lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé mo pé asat last week or last 2 weeks ní ajínigbé kan jáde tó ń flaunt owó ní orí TikTok, ìyẹn TikTok yìí náà tó ń flaunt owó ń bẹ̀ tó yẹ pé ó tún ṣe give away. Ó ga o. Ó tún ṣe give away ní orí TikTok tó dẹ̀ jẹ́ wípé gbogbo owó tí ó fi ń ṣe give away yìí kò ń ṣe owó tó mọ́. Tó dẹ̀ jẹ́ wípé gbogbo owó tó fi ṣe give away yìí àwọn owó tó jẹ́ pé wọ́n gbà lọ́wọ́ àwọn tó jí gbé ni. Lọ́wọ́lọ́wọ́ báyìí o, ó ti wá ṣe kí ni? Ó ti kan bandit náà. Àwọn bandit náà, àwọn terrorist, àwọn náà ti wà ní orí live show. Wọ́n ti ń ṣe live show lórí TikTok. Ó ga o. So àwọn náà máa ti ní follower nìyẹn o. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ẹ wo, ẹ jẹ́ ká jí o, ẹ jẹ́ ká máa jí nítorí wípé kí ni? Ṣé rí ìjọba ti fi àyè gba àwọn a lot of things tó dẹ̀ jẹ́ wípé ó ń pa àwọn ará ìlú lára. Mo rántí wípé nígbà tí wọ́n fẹ́ ṣe protest, arákùnrin kan jáde, ó kọ́ wọn tó ṣe protest, ó ní àwọn máa dáná sun bakeries, àwọn máa dáná sun ilé, àwọn máa dáná sun a lot of things. Kí wọ́n tó ṣe protest yẹn, wọ́n máa mú arákùnrin yẹn, wọ́n trace account ẹ̀, wọ́n mú. But ẹ wá gbọ́ o, ìgbà tí wọ́n máa padà wọ́n padà discover pé wọ́n rí arákùnrin yẹn mú through kí ni? Through account ẹ̀ lọ́ fi rí mú. But now, nígbà tí ajínigbé ti last week yìí, ìgbà tóun máa jáde tó ṣe titi ẹ̀ náà, tó fẹ́ bá rí tó ṣe gbé owó jáde tó tún sọ fún àwọn followers ẹ̀ pé kó drop account number. A gbọ́ pé ìjọba mú o. Kódà a gbọ́ wípé wọ́n ṣe traces ẹ̀ rárá. Kẹ́ lè mọ̀ wípé ìjọba tá a wà yìí, ìjọba mujẹmujẹ ni, kò favour àwa Yorùbá nation. La ṣe ń sọ wípé ẹ jẹ́ kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. La ṣe ń sọ wípé ẹ jẹ́ kó ní kálukú lọ èyí tá a ṣe ń lẹ̀, èyí tí wọ́n ṣe fún wa ó ti tó. Ti Fúlàní la ṣe ń rán, táì tí ì ràn tán. Ẹ tún wá jáde kẹ́ ẹ tún wá rí sìn. Now, àwọn bandit ti jáde, wọ́n ti ń ṣe live video. Ó ga o. Ó ga o. Kò sí nǹkan tó jí òdìrí tán. Àwọn bandit ti ń ṣe live video débi pé wọ́n tún ti wá ń share, wọ́n ti ń lọ viral. Tí ò dẹ̀ sí nǹkan kan tí ìjọba rí ṣe sí, ẹ jọ̀ọ́ ṣé ìjọba náà nìyẹn? Tí ò sí nǹkan kan tí ìjọba rí ṣe sí, ṣé ti rí pé ìlú yìí ti dàrú? Ṣé rí pé ìlú yìí ti tán? Ṣé rí pé kò sí nǹkan tó ń jẹ́ wọ́n Nàìjíríà mọ́? Ṣé rí wípé àsìkò ti tó tá a máa ṣe kí ni? Tá a máa pín. Ṣé rí báyìí? Nílùú tó lọ́ba tó níjòyè táwọn agbénipa tún wà lórí live video. Àfi bí pé mi ò gbọ́ rí agbénipa wà lórí live video. Tọ́dẹ̀ tún post, wọ́n tún lérí mọ́ bàbá Tinubu ni o. Wọ́n lérí mọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ga o. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká máa ṣe kí ni? Ẹ jẹ́ ká máa ṣọ́ra o. Nítorí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ti jíyàn gbé, wọ́n á tún béèrè ransom. Tó bá rí pé ransom tó tún béèrè yẹn kò tún ká, wọ́n á tún béèrè mi. At least ní ẹnu bí oṣù mẹ́ta ìsẹ́yìn sìn, àìmọye àwọn èèyàn tí wọ́n ti jí gbé
lẹ́nu oṣù mẹ́ta yìí àmọ́ iye àwọn èèyàn tó ti jí gbé tó dẹ̀ jẹ́ wípé bá ṣe ń jí wọn gbé tó wọ́n ń béèrè ransom wọn ò tún ní fi wọ́n lẹ̀ ìmíì wọn á tún pa wọn. ẹ tún wá wọlé ìsìn nígbà táwọn terrorist ń bọ̀ta tó ti ń claim pé àwọn náà wà lórí live video. ẹ jọ kí ni ìjọba fẹ́ rí ṣe sí kí lẹ fẹ́ rí ṣe sí ṣáwọn tí wọn ò rí kankan ṣe sí títí ẹ̀yà alákọ̀ọ́kọ́. ẹ wo ẹ̀yin ènìyàn mi nílé lóko lọ́nà lẹ́yìn odi níbikíbi tí ẹ bá wà ẹ wò ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó dé gbogbo ọmọ Yorùbá kó débi orí tí ọmọ Yorùbá bá wà nílé lóko lọ́nà lẹ́yìn odi pátápátá wípé a ṣe kí ni a ò ṣe mọ́ o. ẹ jẹ́ kó yé wọn wípé a ti dìde a fẹ́ gba òmìnira wa ni èyí tí àwọn arábí fi control wa ti tó a ṣe mọ́sẹ̀ because ìjọba tí ò lè control ìjọba tí ò lè tí ebi ń pa àwọn ará ìlú débi wípé nǹkan tá à ń rí nísìn owó gan sìn kò ní value mọ́ ìjọba ò dé rí kankan ṣe sí. now àwọn bandits náà ti dìde wọ́n ti ṣe kíni wọ́n ti ń pariwo wípé àwọn wà lórí live video wọ́n tún fi ń lérí ni o ẹ̀yin èèyàn mi wọ́n tún fi ń lérí mọ́ ààrẹ ẹ wo ẹ̀yin mi Yorùbá nation wọn la fẹ́ o ẹ wo òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. ẹ dákun ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ rè dákun bá mi share rí dájú pé o bá mi share o like o comment o bá mi tẹ̀ sójú ẹ̀ wípé Yorùbá nation ni. ẹ dákun ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ bá dẹ̀ ṣe ń bá mi comment ẹ máa kọ sísàlẹ̀ comment yẹn pé God bless Yorùbá nation God bless my country. ẹ máa bá wa tàjẹ̀ sísàlẹ̀ tẹ́ bá dẹ̀ ṣe ń kọ ẹ tún máa kọ wípé we want to regain our Yorùbá nation kẹ́dẹ̀ máa tàjẹ̀ international community sí wípé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. as far as this country dey concerned my people I no wan hear anything again mi ò gbọ́ kankan mọ́ o òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún nítorí èyí táwọn aráabí ṣe lórí ilẹ̀ wa ó ti tó gẹ́ ẹ̀pín Nàìjíríà yẹ mi kò sí wọn Nàìjíríà mọ́ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ká sáré káwọn àtẹ̀jíṣẹ́ méjì kankan. Yorùbá nation no retreat no surrender Yorùbá nation ni o is the only way bẹ́ẹ̀ ni o Yorùbá nation is the only way kò sí ọ̀nà mímọ́ kò sí solution mọ́. live video fún àwọn bandit ẹ̀mí ará ìlú ò save mọ́ lóòótọ́ ni o ẹ̀mí ará ìlú ò save mọ́ o ẹ̀mí ará ìlú ò save mọ́ gbogbo àná la mọ̀ pé ẹ̀mí ará ìlú ò save mọ́. ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tí ẹ bá wà ẹ ṣe kí ni ẹ jẹ́ kó máa yé wọn nílé lóko pé Yorùbá nation náà ni o no retreat no surrender. ẹ̀yin ìyá ẹ̀yin bàbá àìfíṣọ̀rẹ́ èrò káyọ̀ bó pẹ́ títí onílé àrèlé la fi ń fi àsìkò yìí sọ pé ó dàbọ̀.